Ẹ kú kàlẹ̀ ọmọ Yorùbá, ẹ ǹlẹ́ ọmọ kóòtù òjíire ńlé lóko káàkiri gbogbo àgbáńlá ayé. Jíjí ta jí láàárọ̀ yìí àní jílékú lọ́wọ́. Ìjáde wa láàárọ̀ yìí wọn ò ní rò kú wa padà wálé o. Ohun tá a jẹ la wá lọ, àní pàdé ohun tí ó jẹ wá. Ẹ kú kàlẹ̀ ọmọ Yorùbá, ẹ jẹ́ á kọ́ra wa lẹ́kọ̀ọ́. Èmi ọmọ yín náà ní Lúkúmọ́nù ọmọ Àyẹ́dàrẹ́ bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Ọ̀pọ̀lọpọ̀ máa pariwo àyà dídùn, àyà dídùn, àyà dídùn. Oríṣiríṣi ewé ló ti lò, oríṣiríṣi ìwọ́ra ló ti lò. Ọgbọ́n bẹ táwọn bàbá wa máa dá sí, tàbẹ́ni táyà rẹ̀ bá máa jájù. Ọ̀gbọ́, ẹ jẹ́ á kọ́ra wa lẹ́kọ̀ọ́. Tó bá jẹ́ ọkùnrin bá ní lọ́wọ́ òkúta akọ 9, tó bá jẹ́ obìnrin bá ní òkúta akọ 7. Ẹ kó dà sínú kòkò, fọ́ọ̀nù dáadáa kó kó sínú kòkò. Àìdán onígun ẹgẹgẹgẹ ẹ kó sínú kòkò. Àwọn àlọ́ ọwọ́ ewé àbìfà, ewé tètè pọ́nlá ní jẹ́bẹ̀. Ẹ já, ẹ tú tegbòtegbò, ẹ fọ́ọ̀nù. Ẹ já akọ́sọ díẹ̀ kẹ́ kó lé lórí, kẹ́ sè é. Ẹ sè é kó jiná wọ̀wọ̀wọ̀. Máa mú láàárọ̀, máa mú lọ́sàn-án, máa mú lálẹ́. Ní agbára Ọlọ́run, àyà dídùn, àyà jíjá, ẹ̀rù bíbà yóò dìwọ̀n gbàgbé fún ọ. Bẹ́ẹ̀ ni, oògùn yìí dáa, ó sì ní agbára. Ọlọ́run ọba tó léwé tó légbò, agbára Ọlọ́run jù lọ. Ẹ lọ dán wò, yóò sì bá yín lára mu. Àyà jíjá ni, àyà máa dùn ọ ni, ọkàn rẹ̀ ṣàdédé fò lọ ni, máa lọ lò ó. Ìbẹ̀rù, ìjáyà, àyà dídùn yóò dohun gbàgbé nínú ayé rẹ̀, ẹ máa lọ lò ó. Èmi ọmọ yín náà ní Lúkúmọ́nù ọmọ Àyẹ́dàrẹ́ bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Ìtọ́jú ewé àti egbò Elédùà ló fi kẹ́ Lúkúmọ́nù ọmọ Àyẹ́dàrẹ́. Ẹ fẹ́ tọ́jú ara yín fún àìsàn ọlọ́jọ́ pípẹ́ ni, àbí ẹ fẹ́ ṣèbéèrè lórí ọ̀rọ̀ iṣẹ́ yín àbí bákan. Ẹ kàn sí bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà herbal limited. Owó ni o, ọ̀sán owó. Àbí ẹ fẹ́ darapọ̀ máa lórí WhatsApp group. A ní public group yìí ọ̀fẹ́ lẹ́jọ́yìn, ṣùgbọ́n ẹ láǹfààní ìbéèrè kankan. Ṣùgbọ́n tẹ bá wà ní private 10,000 lẹ́ fi wọlé síbẹ̀. Tó bá jẹ́ pé Nàìjíríà lẹ ti wá, Togo lẹ́wà ní, Abidjan lẹ́wà ní, Ghana lẹ́wà ní, àbí Benin lẹ́wà ní. 5,000 sefa fún lẹ́bi ọbẹ̀ tí ṣe àpò 5 sefa. Ṣé ti yẹ yín dáadáa báyìí nísìn? Kò ṣe jẹ́ nù. Ẹ lálàá kan ni ẹ máa béèrè, a sì máa sọ tẹ́sí fún yín lọ́fẹ̀ẹ́. Àbírùsẹ̀ tẹ́ fílẹ̀ yìí ẹ tún fẹ́ béèrè pa mí, á tún fún yín lómi sí. Àbí ewé tá a bá júwe ní òye yín, á sọ àwòrán rẹ̀, á fi hàn yín bó ṣe jẹ́ nù. Á dára fún wa o. Owó tẹ́ ẹ bá san oṣù kan ló ṣiṣẹ́ mọ́ o. Tóṣù mi bá ti pé ẹ sanwó mi. Á dára fún yín o. Yẹ́yẹ́ wa kò ní yẹ lẹ. Gba nọ́mbà yìí o mọ́dọ̀. +23480 3298 3298 WhatsApp nọ́mbà mi nù. Tẹ́ bá ti pe nọ́mbà Nàìjíríà mi tí ọ̀lọ́mi ò sí lórílẹ̀‐èdè Nàìjíríà ni. Ẹ jẹ́ fún nọ́mbà orílẹ̀‐èdè Benin +229 0154 651928. Nọ́mbà orílẹ̀‐èdè Benin mi nìyẹn. Nọ́mbà orílẹ̀‐èdè Benin mi pọ̀, ṣùgbọ́n ẹ̀yọ̀kan tí yọ̀ǹda alẹ́ fún wa nìyẹn. Lẹ́lẹ́ẹ̀kejì ń bẹ ní Nàìjíríà, tó bá fẹ́ wá mi wá kọ́kọ́ pe nọ́mbà mi náà. Tí n bá wà nílé, màá ní kó máa bọ̀. Tí n bá sí nílé, kó máa rìnrìn lẹ́ẹ̀mejì. Ṣọgbọ́n ìyẹn máa ń book appointment kó tó wá dọ̀ mí ní o. Ní orílẹ̀-èdè Nàìjíríà, láti Kòròdú garage, wọ́n mọ́tò tí ń lọ báyé kú kọ́ bọ́lẹ̀ ní Emily bus stop, Emily street number 50 lẹ́gbẹ̀ẹ́ ilé lọ́ọ̀yà ọ̀dọ̀ mi nù. Àmọ́ kó tó wá kọ́kọ́ pè mí ná. Ní orílẹ̀-èdè Benin, láti Àjàṣẹ́ Port Novo, wọ́n mọ́tò tí ń lọ sí Tọ́pá, kọ́ bọ́lẹ̀ ní ọjà Adégàkàn. Bí ẹ̀yìn ọjà Adégàkàn béèrè bí wọ́n ta àǹṣẹ̀kẹ́
àbá ti débi wọ́n ń tà ṣẹ̀kẹ́ kó béèrè pàṣẹnẹrí tó wà ń bẹ̀. Pàṣẹnẹrí yìí ilé ẹja níjẹ́bẹ̀ wọlé síbẹ̀, yàrá mi ló wà nísàlẹ̀, má wà mí wá lálẹ́ o, bẹ́ẹ̀ bá pè mí ń dáhùn kọ sáyè ìbéèrè o, ẹ fi iṣẹ́ kan lẹ̀, mo wá fẹ́ béèrè ewé kan tó o bá ti sí ní private ọ̀la àǹfààní ìbéèrè kan o, yẹ́yẹ́ wa kò ní yẹ lẹ́ o, ọ̀fẹ́ la fún yín, ẹ̀yin náà pín fáwọn èèyàn, ó kéré tán èèyàn 10 ẹ máa share rẹ̀ fún wọn. Ire o, ire o, gbogbo program wa tó wà lórí YouTube ẹ máa share rẹ̀ fún gbogbo àwọn èèyàn, á dára fún gbogbo yín o, ire kàbìtì.